Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn àpapọ̀ la mú wá sí etí ìgbọ̀nyín láti lè ṣe BGI TV. Kí n tún máa ka ìròyìn àpapọ̀ náà sí létí ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí láti ṣẹ̀dá epo rọ̀bì ju tàtẹ̀yìnwá lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti rọ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn olùgbé ìpínlẹ̀ náà láti kópa nínú ètò ìforúkọsílẹ̀ ìdìbò eléyìí tó ń lọ lọ́wọ́ nípìnlẹ̀ náà. Àwọn ẹbí olóògbé kan nípínlẹ̀ Kwara ti rọ àwọn ènìyàn láti dẹ́kun lórí fífi ẹ̀sùn kan Bùkọ́lá Sàràkí lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé lọ́dún 2018 nípínlẹ̀ náà. Àjọ tó ń rí sí ètò ìdánwò wíwọlé sí ilé ẹ̀kọ́ gíga JAMB ti yan àwọn ìgbìmọ̀ kan láti ṣèwádìí lórí èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tọdún yìí. Ọba kan nípínlẹ̀ Kwara ti rọ ìjọba ìpínlẹ̀ náà láti wá ra àwọn kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí nípínlẹ̀ náà. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójúpò ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Alábìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV. Àyè ṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí láti máa ṣẹ̀dá epo rọ̀bì eléyìí tó ju mílíọ̀nù kan lé ní tòǹdó 5 lọ lóṣooṣù. Alága aláṣẹ àjọ tó ń rí sí epo lórílẹ̀-èdè Nàìjíríà Gbénga Kọ́mọláfẹ́ ló sọ èyí di mímọ̀ níbi àkànṣe ìsíniníyè ìwọ̀n epo tó tó mílíọ̀nù kan. Ó ní nínú oṣù keje orílẹ̀-èdè Nàìjíríà rí ìwọ̀n epo rọ̀bì tó tó mílíọ̀nù kan lé ní 587 lójoojúmọ́. Gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà OPEC gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ó ní àfikún dé bá ìwọ̀n epo rọ̀bì náà pẹ̀lú ìwọ̀n 7,000 lójúmọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, alága Kọ́mọláfẹ́ tẹ̀síwájú, ó ní orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ní ọ̀pọ̀ epo rọ̀bì látàrí pé wọ́n ṣí àwọn ilé ìfọpo kan eléyìí tí wọ́n ti pa lọ́jọ́ pípẹ́. Bákan náà, ó sọ wípé ìṣèjọba tó wà lórí àlééfà ti ṣàṣeyọrí láti fi kún epo rọ̀bì láti ìwọ̀n kan lé ní tòǹdó 4 sí ìwọ̀n kan lé ní tòǹdó 7. Fún ìdí èyí, ìwọ̀n epo rọ̀bì náà yóò di àfikún tó bá máa fi di ọdún 2026 pẹ̀lú ìgbésẹ̀ tó ti bẹ̀rẹ̀ láti ọdún yìí lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti pè gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn olùgbé ìpínlẹ̀ náà láti kópa nínú ètò ìforúkọsílẹ̀ ìdìbò gómìnà eléyìí tí yóò wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde látẹnu agbẹnusọ fún gómìnà Malam Ọláwálé Rasheed lónìí ọjọ́ Ajé nílùú Òṣogbo. Àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà náà ní ó ti bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀ káàkiri orílẹ̀-èdè lónìí ọjọ́ Ajé, tí gómìnà Adémọ́lá Adélékè sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe ará ìlú eléyìí tí ó ṣe pàtàkì, tí ó sì rọ gbogbo àwọn olùdìbò láti rí dájú wípé wọ́n forúkọ sílẹ̀ dáadáa. Bákan náà, ó ní ètò ìdìbò gómìnà ọdún 2026 yóò tún ìṣèjọba ìpínlẹ̀ náà tò. Gómìnà Adélékè sọ wípé káàdì ìdìbò náà ni ohun ìjà wa láti rí dájú pé ìṣèjọba rere wá sí ìmúṣẹ. Lákòótán, gómìnà Adémọ́lá Adélékè ti rọ àwọn òṣìṣẹ́ ìjọba àti adarí ìpínlẹ̀ náà láti rọ àwọn ènìyàn láti kópa nínú ètò ìdìbò náà. Látàrí ìṣẹ̀lẹ̀ ìdigunjalè ilé ìfowópamọ́ àti ìṣekúpani eléyìí tí ó wáyé ní ọdún 2018 nípínlẹ̀ Kwara, àwọn ẹbí olóògbé náà ni wọ́n ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dẹ́kun nínú síso olórí ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ Abubakar Bùkọ́lá Sàràkí mọ́ ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí olóṣèlú ṣokùnfà. Àwọn ẹbí náà sọ̀rọ̀ yìí di mímọ̀ látẹnu àwọn ènìyàn 3 nínú ẹbí náà lónìí ọjọ́ Ajé nílùú Àbújá. Gẹ́gẹ́ bí bàbá olóògbé ìyá olóògbé àti Danjuma ìyàwó òṣìṣẹ́ ọlọ́pàá ṣe sọ, wọ́n ní àwọn olólùfẹ́ àwọn náà ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí, tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba fún síso wọ́n pọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ náà
ẹ má gbàgbé wípé ìṣẹ̀lẹ̀ ìdígunjalè yìí náà ni ó wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2018 nígbà tí àwọn ògbóǹtarìgì adigunjalè tí wọ́n ya wọ àwọn ilé ìfowópamọ́ kan ní ìlú Ọ̀fà tí wọ́n sì ṣekú pa àwọn ènìyàn 23 pẹ̀lú àwọn òṣìṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò. Wọ́n ní láti ìgbà náà ni àwọn ènìyàn ti ń sọ ọ̀rọ̀ náà di àkọlé láti tàbùkù bọ àwọn olóṣèlú àti Bùkọ́lá Sàràkí. Lákòótán, àwọn ẹbí olóògbé náà rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dẹ́kun síso ìjọba àbí olóṣèlú mọ́ ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀. Àjọ tó ń rí sí ètò ìdánwò ní ilé ẹ̀kọ́ gíga JAMB ti yan àwọn ìgbìmọ̀ kan láti ṣe ìwádìí tó múnádóko lórí ohun tó ṣokùnfà àìṣedéédé àwọn akẹ́kọ̀ọ́ tó tó 6,462 lásìkò ètò ìdánwò náà lọ́dún tí a wà yìí. Olórí àjọ náà Amòye Isaac Olóyèdé ló fi ọ̀rọ̀ yìí léde lónìí ọjọ́ Ajé nílùú Àbújá. Ó sọ pé ìwà kò tọ́ níbi ètò ìdánwò náà ni ó ń peléke sí, tí ó sì ní èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ kan ó sì wà lábẹ́ àjọ náà látàrí ìwà kò tọ́. Ó ní àìmọye irú nǹkan wọ̀nyí náà ni ó wà ní àkàtà ìgbìmọ̀ àjọ náà. Lákòótán, ó rọ àwọn ìgbìmọ̀ náà láti ṣe ìwádìí tó múnádóko kí wọ́n sì jábọ̀ fún àjọ náà láàrin ọ̀sẹ̀ 3. Ọba agbègbè Sábẹ́ lẹ́bàá Òkè Àdó ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara, Ọba Isiaq Sadiku Lawan ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ náà, alága ìjọba ìbílẹ̀ àti àwọn ológun láti wá gba agbègbè náà kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ó sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀ránṣẹ́ kan eléyìí tí ó ti di tọrọ fọ́nkálẹ̀ wípé àwọn agbègbè 7 náà ni àwọn agbésùnmọ̀mí yìí ni wọ́n ṣe ìkọlù sí. Àwọn agbègbè bíi Ológbòmà, Àjẹgúnlẹ̀, Igbó Àgbọ̀n, Alábàdẹ́ra, Òwòdé, Alásòrò àti agbègbè Aláwo. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn olùgbé agbègbè yìí náà ni wọ́n ti káyà wọn sókè o. Bákan náà, ó ní àwọn agbébọn yìí ni wọ́n ya wọ agbègbè Bankole tí wọ́n sì ṣekú pa ẹnìkan tí wọ́n sì tún jí àwọn ènìyàn mìíràn gbé pẹ̀lú àwọn ẹran ọ̀sìn wọn. Ó ṣe àfikún pé kò sí iléeṣẹ́ ọlọ́pàá kankan tàbí iléeṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò kankan ní agbègbè náà. Lákòótán, ọba náà rọ ìjọba àpapọ̀ láti darí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wá sí àwọn agbègbè náà. Ìròyìn àpapọ̀ kò ní jù báyìí lọ. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí láti ṣẹ̀dá epo rọ̀bì ju tàtẹ̀yìnwá lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti rọ àwọn ọmọ ìpínlẹ̀ náà àti àwọn olùgbé ìpínlẹ̀ náà láti kópa nínú ètò ìforúkọsílẹ̀ ìdìbò eléyìí tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ náà. Àwọn ẹbí olóògbé kan nípínlẹ̀ Kwara ti rọ àwọn ènìyàn láti dẹ́kun lórí fífi ẹ̀sùn kan Bùkọ́lá Sàràkí lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ náà lọ́dún 2018. Àjọ tó ń rí sí ètò ìdánwò wíwọlé sílé ẹ̀kọ́ gíga JAMB ti yan àwọn ìgbìmọ̀ kan láti ṣèwádìí lórí èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tọdún yìí. Ọba kan nípínlẹ̀ Kwara ti rọ ìjọba ìpínlẹ̀ náà láti wá ra àwọn kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ náà. Ìròyìn àpapọ̀ kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójúpọ̀ ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV. Àyè ṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àdùọlá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.